lórí ìlòbù yìí kan náà bàbá wa Alwasiru Sheikh Yakub Magaji Alwasiru tilẹ̀ Yorùbá wọ́n ti jáde sí ọ̀rọ̀ náà o. Kódà wọ́n ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ níbi tí ọ̀rọ̀ náà dé dúró, lọ́pọ̀lọpọ̀ ohun tí kò yé àwọn èèyàn lórí ọ̀rọ̀ ẹni tó ń ṣẹlẹ̀ láàrin Ìlòbù àti Ifọ̀n. Kódà wọ́n tún sọ ìgbésẹ̀ tí gómìnà gbé tọ́pọ̀lọpọ̀ ò tí ì gbọ́. Ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n. Ẹ wá nǹkan fìdílé, ẹ gbọ́ ohun tí bàbá wa sì sọ lórí ọ̀rọ̀ náà, ìgbésẹ̀ tí gómìnà gbé àti ibi tọ́rọ̀ náà dé dúró báyìí. Ẹ máa bá wa ká lọ, ẹ wá nǹkan fìdílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run, ẹ̀yìn ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Èyí tí ó mú mi wá sí orí ẹ̀rọ ayélujára ni láti fi àìdùnnú mi hàn nípa ìṣẹ̀lẹ̀ ìlú Ìlòbù àti Ifọ̀n àbí Ifọ̀n àti Ìlòbù èyí tó tún ṣẹlẹ̀ lánàá. Ó bà mí nínú jẹ́ púpọ̀ torí mo rí àwòrán rẹ̀ wò nígbà tá a múra láti sínú. Ó sì rí pé gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ yìí púpọ̀. Kódà wọ́n fẹ́ẹ́ dàbí àṣejù nígbà tí wọ́n ń sọ pé kí wọ́n mú èèyàn 100 kọ̀ọ̀kan wá ní ìlú kọ̀ọ̀kan tí wọ́n fi jọ jókòó àlàáfíà. Mo ní oró ti pọ̀ ju ibi tó káwọn náà láadé bí káwọn ọ̀wọ́nà táwọn sábà pẹ̀tù sí nǹkan tí ẹni kí bàbá wa Àtaọ́jà nílùú Òṣogbo kí wọ́n jẹ́ kan náà àwọn alága àjókòó yẹn. Inú wa dùn pé ọ̀rọ̀ ti parí, kò sí nǹkan kan mọ́. Gbogbo òṣèdè tí wọ́n á gbélé lu Ìlọrí tẹ́lẹ̀ wọ́n ti kánṣu ẹ̀ tí ẹni kálukú ọmọ lọ lálàáfíà. Àǹtó tún wá ṣẹlẹ̀ lánàá yá ọba wà nínú jẹ́ o. Ẹ wòye ẹ̀mí tí yọ bọ́, ẹ wòye dúkìá tó ṣòfò tó bàjẹ́. Èyí ọ̀dà nígbà ìjọba tiwantiwa. Ó yẹ kí ẹnu ìjọba ó lè kálù àlẹ́ torí pé òṣèlú là ń ṣe pé bàbá lè má lámarín a lè má rí bóun bẹ́ẹ̀. Ibi tí máa wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tàbí káàrẹ̀ tí ó pòun fẹ́ fi ṣòṣèlú pé nígbà tí nǹkan kan bá ń dàrú níbì kan ó lè máa fi rí àléébù ẹni tí ó ń darí. Owó eléyìí ọ̀dà nítorí mẹ́ ìtàjẹ̀ sílẹ̀ ìbá dúkìá jẹ́ kò ṣe nǹkan tó dáa tó bójúmọ́ pa. Ó yẹ ká lè gbọ́ra wáyé. Ìlú méjèèjì fúnra Ọlọ́run ló fi yín tira yín, fúnra Ọlọ́run ló fi ààlà ló fi sáàrin. Òkú sì ti ń jẹ́ pé ààlà ìlú kan gbà kan gbogbo Áfíríkà ọ̀kan náà ní àtẹ́lẹ̀ pé mẹ́tọ́ bá lọ Saudi Arabia ní Amẹ́ríkà ní China ní bí ọkọ̀ dára abẹ̀rẹ̀ láì gba físà kankan ó lè dán ọmọ abẹ tí wọ́n máa gbé bẹ̀ ẹnìkan sọ fún un pé gbígbó ló ti wá kí lóun wá kiri. Yóò sì á jẹ́ pé ńgbà àwọn akónilẹ́rú tí ẹ kú ń lu wa tán tí ẹ fi ààlà sí nǹkan kọ̀ọ̀kan tí ẹ ní ó yá ààlà Nàìjíríà ní ààlà ti Ghana rè ààlà ti Dubai rè tó tún á fi kan iná òòlù tá a jọ wà gan nítorí àjọpọ̀ ọ̀pọ̀ púpọ̀ à ń ṣèdè kan náà àjọ ń gbé bákan náà àárín inú ọmọ Ìlòbù tó fẹ́ ọmọ Ifọ̀n àárín inú ọmọ àlùwà Ifọ̀n tó fẹ́ ọmọ àlùwà nílùú. Èyí ò lọ yẹ ká máa wá ti dẹbí kan náà ẹbí ni wá nǹkan kan náà jọ ni wá. Kò yẹ kó jẹ́ pé àwọn nǹkan tí yóò kéré ni wọ́n máa dájà lé láàrin wa. Ọ̀rọ̀ ilẹ̀ bọ̀bẹ̀ ẹ̀mẹ́jẹ̀ ká jẹ́ kó dìjà. Ẹ̀yin ìjọba yìí ní kẹ́ẹ̀sì gbèsè tó yẹ ẹ bẹ́ẹ̀ máa rí báńdìrì sílùú kọ̀ọ̀kan tẹ́ẹ̀sì kó àwọn agbófinró bẹ̀ tí wọ́n máa bójútó ẹ ṣe bẹ́ẹ̀ níbẹ̀ náà. Kódà kó yẹ pé gbogbo ọgbà ìpayà ẹwọ́n tí ń rìnrìn àjò lọ tó ń fẹ́ gba ọ̀nà Ìlòbù Ifọ̀n kọjá s'Òṣogbo ẹgbẹ́ òun náà ṣèkùngẹ́ irú wàhálà ẹwòye dúkìá tó bàjẹ́ wá nǹkan ṣe sí i. Kódà mo pe ìjọba àpapọ̀ náà wọ́n ṣèrànlọ́wọ́ lórí wàhálà tí ń ṣẹlẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa kó bá ní dẹ́kun gbogbo àwọn nǹkan tí kò dáa yìí. Ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká fi yèdénú Ọlọ́run ṣàánú wa Ọlọ́run rògbòdìyàn ìjà ẹ̀ẹ́dúkù Ọlọ́run mọ̀ jìnnà sí wa yóò wo àlùbáríkà ọlá ìfẹ́ tó ní sínú oṣù àlùbáríkà tá a wà yóò bá ní mọ́pẹ́ bá gbogbo àwọn àìṣedéédé náà yóò wà ṣàtúnṣe gbogbo wa Ọlọ́run ṣàánú wa o ẹ jẹ́ ká ní sùúrù ẹ̀yin ìjọba wa ẹ bá ní gbégbèsè tó yẹ lórí ẹ̀yin ní kẹ́ ẹ dúró lórí pé àwa là ń ṣe ààbò ààyè wọn ẹ má ti rí pé ẹ kó ń bẹ́ ń gbà kan kò ní má sí wàhálà kò ní sí wàhálà gbogbo nǹkan ló ṣẹlẹ̀ igi ìpẹ́ ẹ wò bàtí mi tó ti ṣẹlẹ̀ ní ìsìn Ọlọ́run ṣàánú wa yóò ṣẹ̀dẹ̀ fún wa wala hawla lana wala quwwata illa billahil aliyyil azim.